ìbànújẹ́ òní kan wọ́n láíláí onímọ̀ bànújẹ́ ìbànújẹ́ òní wọlé rẹ̀ nítorí àbá àbá nítorí àbá dání kòtòkòtò máa dání kòtòkòtò nínú ọjọ́ ayọ̀ rẹ̀ òní di ìbànújẹ́ mọ́ lọ́wọ́ látọ̀ ọlọ́run ọba òní mọ́ bànújẹ́ ìbànújẹ́ òní wọlé rẹ̀ láṣẹ ìgbà rẹ̀ lókè olúwa kò lọ. Aya Prudence máa ń pọ́ nínú ẹnu mi. Aya pèsè ọ̀la bọ́bá gúnwà àti rẹ́mọ̀ lápapọ̀. Òun ké sí lọ́wọ́ àmà mi ọkọ̀ ọdún, ọkọ̀ ìyẹ̀dún, olúwàbù kọ́lá o. Òjòjò ní sọ́wọ́ kọ́mọlẹ̀ lọ́jà kókókókó lára tálẹ̀. Kókókó lára rẹ̀ ó mọ ọ̀wọ́ ni lápò ọlọ́run ọ̀dà. Olúwàbù kọ́lá o. Aya Prudence bàbá mi máa ń wọ́n nínú ìlú mi ọkọ̀ ọ̀dẹ ló mọ rírì aya ni ọmọ rírì aya lálùbáríkà ọmọ rírì aya gidi olóró mi ipá mi àyọ̀ yìí wọlé pátápátá ò jẹ́ ìdíje tó rán mi olóhùn kọ́lá o ọkọ̀ ọ̀dẹ ló rán mi ìwà o ọkọ̀ ọ̀dẹ Prudence Adésọ̀yà ló mọ rírì aya ni. Ọmọ rírì àyà alálùbáríkà ó ní sórí àyà mi ìfẹ́ ayé mi ni ó ní ìdúró mi ni ó ní adágúró sí mi ni ó ní ìfẹ́ ayé mi ó ní ìdúró mi ó ní ìdílé ìyọba mi ó ní sórí àyà mi tó rí yẹn ó ní mo wò ní ayé bó ṣe ń tóbi tó ó ní ìwò òde ó ní inú rẹ bí tiẹ̀ ó ní ìwò láláyé rẹ bí tiẹ̀ ó ní àjà rẹ lọ́dẹ̀dẹ̀ wọ́kọ́. Aya kan fi tọrọ aya olóhùn láyà mi omi tó di ojú àbùkọ́lá tó rí yẹn olóhùn nínú dáadáa ni aláyé rẹ̀ àdùn òun bá rí ó ní àdùn òun bá tọ́ aládẹ̀dẹ̀ wọ́kọ́ ó ní ìmọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ní oṣù òkú kíkẹ́ ó ní oṣù òkú kíkẹ́ ó ní oṣù ojoojúmọ́ òun ó ní oṣù òkú fẹ́ òun ọkọ rẹ̀ ló ní ìmọ̀ kí o ọkọ rẹ̀ ló ní ìmọ̀ pé ayala aya mi ayala aya mi aya mi aya olóòtú. Nínú ìwé bàbá tó bí ọlọ́mọ ni ọmọ fúnfún lè ní ìlú wà láti.
Video.